Yorùbá wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Àwa náà là ń ṣera wa, àwa là ń jẹra wa lẹ́sẹ̀. Ẹ wo àwọn DSS tán lọ àrẹ́sì bírọ̀dà wa yìí. Ẹ jọ̀ọ́ kí náà ṣé wọ́n jalè ni àbí wọ́n lọ sójú agbo láti mọ náwó yàfùyàfù báwọn Fúlàní ṣe náwó tẹ́ẹ̀rí kankan ṣe sí. Ẹ mọ bí táwọn tẹ́rọ́rìsì wà, ẹ mọ bí táwọn Fúlàní wà tán ti náwó wọn, ẹ lọ́lọ́ àrẹ́sì wọn níbẹ̀. Ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn pé kí ká lè gbòmìnira ká lè bọ́ lọ́wọ́ Fúlàní, òun lẹ́yìn DSS tẹ́lọ́ àrẹ́sì wọn. Àwọn Fúlàní ẹ mọ bí tán wà, wáì tẹ́ fi lọ àrẹ́sì wọn. Ẹ wo bọ́n ṣe náwó, ẹ wo eléyìí tó kó owó dání, ẹ mọ bí tí gbogbo wọn wà, bọ́ ẹ lọ síbẹ̀ láti lọ àrẹ́sì wọn. Ẹni tí ò ṣe kankan, tí ò jalè, tí ò pààyàn, tí ò bá wọn ṣiṣẹ́ yahoo, àwọn ilẹ̀ ń wá káàkiri. Àwọn ìjọba yìí gangan ọmọ bíi tí ẹ wo lórí àwọn agbésùnmọ̀mí yìí tó ń bá wọn ṣe mítìn, wáì tí wọn ò fi lọ àrẹ́sì ẹ̀, wáì tí ò fi lọ àrẹ́sì ẹ̀. Ẹni ẹ bá kápá là ń lè dì mọ́ lọ́rọ̀ àwọn ìjọba yìí. Àwọn ìjọba yìí kankan ló fún àwọn Fúlàní yìí, àwọn ló fún wọn lágbára, àwọn ló sọ̀pọ́tì wọn, àwọn ló fún wọn ní irinṣẹ́ tí wọ́n ń lò. Kò sẹ́lòmíì, àwọn ìjọba yìí gangan ni àwọn ló fún wọn ní gbogbo nǹkan tán ń lò. Wọ́n kàn fi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi ń bò wá lójú ni. Wọ́n ń sọ̀pọ́tì àwọn Fúlàní yìí tán fi ń bá wọn ṣe mítìn kó dìde ìjọba kó máa bá àwọn amúrọ̀bà kó máa bá wọn ṣe mítìn. Ẹ jọ̀ọ́ ṣé ìlú mi gbọ́dọ̀ gbọ́rú ọ̀rọ̀ ẹ̀ ṣe ti pé olórí ìlú àwọn tó jọba lórí ìlú wọ́n bá àwọn tẹ́rọ́rìsì wọ́n bá wọn ṣe mítìn. Ẹ gbọ́ nǹkan tí Ajé Olókun, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti subscribe sí news channel mi Gbémi Débẹ̀. This is my new page. Ẹ̀yin DSS, ohun tó ní kòkó bo yín bọ̀ kò máa bọ̀. Ohun tó ní kòkó bo yín bọ̀ kò bọ̀. Inú yín ti bu wà láyé ẹ̀rọ òrùn sá. Inú yín ti bu ẹ̀rọ òrùn sá ẹ̀yin DSS. Ó ṣe pé gbogbo ìwà burúkú ayé yìí ló kọ́ wọ yín náà. Gbogbo ìwà òṣì, ìwà òfò, ìwà àdánù ọwọ́ yín ló pin sí, ọwọ́ ẹ̀yin DSS ló pin sí. Ọwọ́ yín ló pin sí gbogbo orí burúkú tó gbọdọ̀ bọ́mọlúàbí mọ́. Gbogbo ohun tí tẹ́ mú àwọn èèyàn pé wọ́n ṣe, àwọn èèyàn wá ti bẹ́ẹ̀ ṣe mọ́, ẹ̀yin gbogbo lẹ wá ń ṣe. Ẹ ti yá wèrè látòkè lókè o. Gbogbo ìwà burúkú ayé yìí òun ló kọ́ wọ yín. Ẹ̀yin kọ́ lẹ ń kidnap, ẹ̀yin kọ́ lẹ ń mutí, ẹ̀yin kọ́ lẹ ń jalè, ẹ̀yin kọ́ lẹ ń fẹ́yàwó níyàwó, ẹ̀yin kọ́ lẹ ń gbogbo olóró. Gbogbo ìwà burúkú ayé yìí ló kọ́ wọ yín. Ẹ ti yá wèrè yín DSS látòrí ọ̀gá yín Olúwatósìn Àjàyí Adéọlá títí lórí ọmọlẹ́yìn yín, gbogbo yín ti yá wèrè látòkè lókè. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Ẹ ti yá wèrè, ẹ ti ṣe èrè. Bẹ́ẹ̀ ni ẹ̀yin DSS, ẹ ti yá wèrè o. Ṣé ilẹ̀ yá wèrè ni àbí wèrè ló yá ẹ̀yin DSS? Kí ni nǹkan tó ń ṣe yín náà? Kí ló dé tẹ́ ṣe lọ? Kí ni Bishop Adésínà ṣe fún yín tẹ́ ṣe lọ gbé wọn? Gbé wọn, ẹ lọ kidnap wọn ni. Kí ni Bishop Adésínà ṣe fún yín tẹ́ ṣe lọ kidnap wọn? Olórí burúkú ni àṣìírè, má ṣàǹfààní ẹ̀dá ni. Ẹ wo ẹ ṣeré ni, a máa gbalẹ̀ Yorùbá wa. Ẹ rò bí pé bóyá ẹ lè máa intimidate wa, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ rò bí pé bóyá ẹ lè máa intimidate wa. Ẹ fẹ́ fìyẹn fi sí ẹ̀ sáwọn èèyàn lọ́kàn wípé ẹ máa lọ máa gbé wọn nílé. Irọ́ lẹ pa. Iṣẹ́ tó lọ́wọ́ ti parí ní Yorùbá nation. Ẹ lè pa Yorùbá nation rú, Yorùbá land wa máa gbà á torí pé a ò kì í ṣe ọmọ Nàìjíríà. Ọmọ Yorùbá ni wá, a fẹ́ gbalẹ̀ wa ni a lè máa gbà á ni. Ẹ wá fẹ́ máa fi sí ẹ̀ sáwọn èèyàn lọ́kàn wípé wọ́n ti lọ gbé Bishop Adésínà wípé torí ẹ̀ àwọn èèyàn máa sá lọ. Irọ́ lẹ pa. Tẹ́ bá ṣe ń gbé àwọn kan tí wọ́n máa dìde ní torí pé kí ni right wa là ń jà fún. Àjàfẹ́tọ̀ẹ́lẹ́tọ̀ ààrẹ ṣe ń diplomacy la fi ṣe okùn kọ́tà ń ṣe. Kí ni Bishop Adésínà ṣe tẹ́ ti lọ gbé wọn? Irọ́ ni àwọn èèyàn máa dìde torí ẹ̀ fi àjà àwọn èèyàn. Ẹ̀yin lè jẹ́ kárọ́tì pẹ̀ fi àjẹ wa la ṣe ń bẹ̀rẹ̀ ìyá tẹ̀ fi ń jẹ wa la ṣe ń béèrè fẹ́tọ̀ wa wípé báwo bí apá ò bá ṣe ń ṣán àkásórí ni. Bẹ́ẹ̀ ni la ṣe ń wò wípé wọ́n kọ̀ọ̀rọ̀ ká wà nínú Nàìjíríà kẹ́ máa fi àjẹ wa kó ní kálukú máa lọ okùn kì í ṣe ti bábù kò ń jẹ́ ti bàbá tọmọ kó wà náà là. Àwọn èèyàn máa dìde ẹgbẹ́ Bishop Adésínà rẹ̀ bí kò bí wọ́n máa tó sílẹ̀ ni. Irọ́ lẹ pa lè play lórúkọ yín. Irọ́ lẹ pa kò tọ́ síbẹ̀ torí wípé ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ti sọ fún yín tábà kẹsẹ́ pé mi ilé jáde wípé mo lè face crowd àbí pé mo lè face camera pé kí n máa sọ̀rọ̀ báyìí wàláì máa jiyàn torí pé tó bá mọ̀ mí dáadáa mọ̀ pé èèyàn jẹ́jẹ́ ni mí, èèyàn tó quiet ni mí,
easy going ni mímí ò ń sọ̀rọ̀ ṣùgbọ́n yìí Nigeria government lórí ọ̀rọ̀ yín báyìí ẹ wo àjọ máa mú nǹkan lẹ̀ ní ọdún ẹ̀dá gbọ́ èmi kò mọ̀ pé mo lè máa sọ̀rọ̀ pé bí a mo lè jáde kí n máa sọ̀rọ̀ mi ò mọ̀ pé bí a mo lè máa sọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá gbọ́ torí pé bẹ́ẹ̀ ṣe ń fi ìyà jẹ àwọn ìran mi ó máa ń dùn mí ó máa ń gbó láti inú egungun wa ó máa ń bí mi nínú ó máa ń rún mí nínú ní débi pé nígbà mi báyìí tí n bá fẹ́ sùn báyìí mi ò kí ń lè sùn torí ọ̀rọ̀ ọkọ̀ tẹ́ gbogbo orí burúkú ṣé bí ìlú láwa wáyà mọ̀ ọkọ̀ tó ń ṣe fún wa a mọ bí àwọn ìlú káàkiri ṣe rí bẹ́ẹ̀ yẹn tẹ̀dẹ̀ mọ̀ mọ̀ fìyà jẹ wá nílùú tó ní epo tó lóyin tó ní wàrà tó ní gbogbo mineral resources ta ní Nàìjíríà wọn ò ní nílùú tí mo wà yìí bẹ́ẹ̀ ni tó máa wá dùn mí tó bí ẹ̀sùn nípa àti jáde ni àti mọ báyé ṣe rí àti mọ ìpẹ́ fìyà jẹ wá nítorí pé àwọn tó wà nínú Nàìjíríà wọn ò tí mọ̀ wẹ́ẹ́ dé wọn ẹ ti hypnotize wọn ẹ ti dé wọn mọ́nú àgò wọn ò rí nǹkan kan mọ́ èyí tẹ fẹ́ sáfẹ́fẹ́ èyí tẹ fẹ́ dé ẹ ti ṣoríṣiríṣi fún wọn débi pé wọn ò rí pẹ̀ ń fìyà jẹ àwọn mọ́ tó bá dẹ̀ rí wípé ń fìyà jẹ àwọn wọn ò ní lè sọ̀rọ̀ ẹ ti kó fíà sí wọn ní máìdì bẹ́ẹ̀ ni nínú tó mú mi jáde ó wọ pé tẹ bá ṣe nǹkan mi fún àwọn Nigerians báyìí fún àwọn ọ̀ràn mi àwọn ọmọ Yorùbá báyìí ó máa ń bí mi nínú débi wípé in fact mi ò kí ń lè sùn gbà mí but ní ìsìn gbogbo nǹkan tó wà nínú mi mo fẹ́ máa pọ̀ jáde fún yẹn lórí púpọ̀ mọ́ àlè Nigerian government ẹ wá lórí kó bí ẹni máa fi yẹn ará àti wa àbí bẹ́ẹ̀ kọ́ ìrọ̀lẹ́ pa bẹ́ẹ̀ bá gbé ṣe bẹ́ẹ̀ mo ṣe Bishop Adesina wọ́n máa jáde ni torí pé right wa ni self determination is our right and kò dẹ̀ ṣe crime tó bá jẹ́ crime ní olórí burúkú ara yín mélòó ló ti pa ní Palestine ṣé yàtẹ̀ fi ń jẹ wá ṣé kojú ẹ̀ tó fi ń jẹ wá ní Palestine lọ́tọ́ lórí burúkú Shettima ọmọ àlè ọ̀gá àwọn tẹ́rọ́rìsì tó lọ sọ fún ẹ pé kọ́ fi Palestine sílẹ̀ pé kí Palestine máa lọ olórí burúkú rẹ̀ lẹ́yìn dẹ́ sọ ìran Yorùbá mọ́lẹ̀ tó jẹ́ pé ẹ ti fi Nàìjíríà ẹ ti fi pa ògo Yorùbá mọ́lẹ̀ ẹ ti fi Nàìjíríà ẹ ti fi bo àlùbáríkà ara Yorùbá mọ́lẹ̀ ẹ ti fi Nàìjíríà ẹ ti fi bo gbogbo ìràwọ̀ Yorùbá tó yẹ kó tàn káàkiri àgbáyé ẹ ti fi bò mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wá lọ mú Bishop Adesina ẹ rò wípé bóyá ìyẹn máa jẹ́ kí àwa tó kù kásá ní ìrọ̀lẹ́ pa dey play lórúkọ yín bẹ́ẹ̀ ni tẹ́ bá mú tẹ́fẹ́ ṣe mú Bishop Adesina ẹ̀ tọ́lẹ̀ máa jáde torí pé right wa ni àgbà nǹkan nìkan ilẹ̀ wa la fẹ́ gbà padà ẹlòmíì tún máa jáde àwọn ẹlòmíì tún máa jáde ṣé mi mọ̀ pé mo lè jáde ni tó bá ṣe pé mo lè máa jáde máa sọ̀rọ̀ fún Yorùbá nation ẹ wo mi ò ti torí owó wá sórí láì mi ìtorí owó wá pé bóyá owó orí gidi mi ìtorí owó wá sórí Facebook mi ìtorí owó wá sórí YouTube mi ìtorí owó wá sórí TikTok gbogbo orí burúkú wà tẹ́ ń wù yẹn ló ń bí mi nínú ìpèsè àìrọ́ tí bá sọ fún àwọn mídíà ìpè kọ́ máa bá mi sọ jáde kò lè dàbí pé kébì fún ara mi tiẹ̀ lè fúyẹ́ torí pé mi ti bá sọ̀rọ̀ kọ́ ara mi máa ń fúyẹ́ ni bẹ́ẹ̀ ni torí ìwò orí burúkú tẹ́ ń wù yìí ni ìwò òṣì tẹ́ ń wù sáwọn ọmọ Nàìjíríà ni ẹ wá fẹ́ máa fi yẹn àrà àti wọn àbí ẹ̀kọ́ ẹ lọ gbé ṣe Bishop Adesina débi pé àwọn tó kù ọmọ sẹ pé àwọn òṣèré Yorùbá nation mọ́ àwọn òṣèré Yorùbá nation mọ́ ìrọ̀lẹ́ pa ayẹṣẹ bẹ̀rẹ̀ ní right wa là ń jà fún ẹ̀yin olórí burúkú ọmọ òṣì DSS àwọn olórí burúkú tó ní kókò bọ yìí bọ̀ bọ̀ ṣé bí ṣe àwọn Fúlàní ló wà bẹ́ẹ̀ tó pa wá Fúlàní mélòó lẹ ti rí mú olórí burúkú ọmọ àlẹ́ ara yìí ṣe lẹ́wọ́ sọ wípé ẹ ò lè ṣọ́ wa o wípé yìí ò ní resources tẹ́ lè fi ṣọ́ wa o wípé ká máa ṣọ́ra wa fúnra ara wa ṣé ìlú nìyẹn ìlú tí ò lè protect citizen wọn ò lè protect property kí ló tún kù ṣé ìlú nìyẹn ẹ̀dẹ̀ sọ pé Nàìjíríà nìyẹn gbádùn o ọ̀gá yìí DSS gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ nínú bẹ́ẹ̀ ṣe lọ gbé Bishop Adesina ẹ̀yin lójú máa tì torí tẹ́ bá gbé Bishop Adesina ìyẹn ò ní pé kí Yorùbá nation kú iṣẹ́ tọ́lọ̀ ti parí ní Yorùbá nation bẹ́ẹ̀ ni tó bá nation máa dúró kí ló máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wá bínú ní ìsìtẹ́ ìdá wà láàmú ẹ̀yin lẹ́yìn ní bá wọnú ilẹ̀ Yorùbá nation yẹn bẹ́ẹ̀ ni ó ṣọkùnrin ó ṣobìnrin ni tó bínú tó lọ gbé àwọn ọmọ Yorùbá nation tí wọ́n fẹ́ fi pa àwọn Yorùbá nation tó kù lẹ́nu mú ẹ̀yin lẹ́yìn bá wọnú Yorùbá nation ẹ̀jẹ̀ yìí la máa fi ṣètùtù wọnú Yorùbá nation bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe bílíìfù nínú wọn Nàìjíríà pé Nàìjíríà ṣe máa da ẹ̀jẹ̀ yìí la máa fi ṣètùtù wọnú Yorùbá nation ẹ ti yá wèrè mọ́ tilẹ̀ wọ ẹ tọ́ra yín ni o tẹ́ bá bílíìfù yẹn fẹ́ ṣe lọ gbé Bishop Adesina yẹn pé bóyá àwọn tó pa máa relent dey play ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí ì rí nkẹ́kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni olè ṣé bá wọ̀ lọ rúùlù jagajaga ó wà ní Nàìjíríà báyìí ní ìsìnkú Ọlọ́run ẹ fẹ́ lọ mú yàn ẹ kàn kidnap èèyàn ni ẹ kàn kidnap Ọlọ́run ṣèlú nìyẹn
ẹ̀yin rán mi ẹ dìde ẹ wake up. Olórí burúkú ní Nigeria government, olórí burúkú ni wọ́n kàn treat yín like bí ìgbẹ́ lọ ṣe treat yín. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, wọn ò fún yín ní respect. Nigeria government ò fún yín ní respect. ẹ̀yin rán mi ẹ dìde. Nàìjíríà ò ṣe bí ta lè wá. ọmọ Yorùbá ni wá. ẹ jẹ́ ká padà sílé, ẹ jẹ́ ká padà sílé wa. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, ká lè lo mineral resources wa, ká fi tọ́jú ara wa, ká fi ṣe ọrọ̀ ajé wa fún ara wa. Nàìjíríà ò ṣe ìlú ta lè wá. Ìlúkìlú ní Nàìjíríà, ìlú òṣì, ìlú òfò, ìlú ìyà, ìlú àdánù ní Nàìjíríà. ẹ jẹ́ kúrò nínú Nàìjíríà. ẹ̀yin rán mi ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kúrò nínú Nàìjíríà. Nàìjíríà ò ṣe ìlú tó dáa. ẹ wò ìtọ̀sẹ̀ ló nà yọ, bàbá ọmọ ló nà ọmọ. kò sí bẹ́ẹ̀ ṣe lè dáná tó kéèfín ẹ̀ má rù síta. bẹ́ẹ̀ ni, kò sí bẹ́ẹ̀ ṣe lè dáná tó kéèfín ẹ̀ má rù síta. orúkọ tá dẹ̀ máa sọ ọmọ ẹni, inú ẹni ló ń gbé. orúkọ tá máa sọ ọmọ ẹni, inú ẹni ló ń gbé. ṣé ní gbogbo plan yín lórí ká má lè gba Yorùbá láǹdí wa, òfo ló máa já sí fún gbogbo yín. látòrí president yín títí lórí chairman council local government yín, gbogbo yín pátápátá. tẹ bá ń rò wípé Yorùbá torí pé fẹ́ jẹ yín, torí àti jẹ yín, torí olè tẹ́ ẹ̀ já nínú Nàìjíríà, kò sí gbogbo bẹ́ẹ̀ ṣe lè ṣe, bẹ́ẹ̀ ṣe lè intimidate wa, bẹ́ẹ̀ ṣe lè harass wa tó. bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ṣe lè oppress wa tó wípé ká má rí Yorùbá nation nígbà, àbí kí Yorùbá nation kú, ká má agitate fún Yorùbá nation mọ́. gbogbo plan yín pátápátá òfo ló máa já sí fún yín. bẹ́ẹ̀ ni, torí ọmọ àlè ní gbogbo yín látòkè lókè. mo mọ̀ pé ẹ enjoy bí báwọn Fúlàní ṣe ń pa àwọn Yorùbá. Ọlọ́run, mo mọ̀ pé ẹ enjoy bí àṣẹ ń jẹ̀ràn Yorùbá. mo mọ̀ bẹ́ẹ̀. ọ̀gá àwọn DSS Olúwatósìn Àjàyí Adéọlá, ọmọ àlè ni ẹ́. olórí burúkú ọmọ àlè ni ẹ́. ń tọ́ ní kò bú ẹ bọ̀ kò bọ̀. mo mọ̀ pé inú yín dùn bí àṣẹ ń jẹ̀ràn Yorùbá. mo mọ̀ pé inú yín dùn. ẹ wo, ìlẹ̀kẹ̀ má já sílé má já síta, ibì kan ìlẹ̀kẹ̀ má já sí. bẹ́ẹ̀ ni, ẹ̀yin rán mi ẹ dìde o, ẹ dìde. ẹ sún kẹ má bàa sùn. ẹ dìde ẹ̀yin rán mi. tẹ́ ẹ bá ní kọ́lọ́run ṣàánú yín, Ọlọ́run ò ní bọ́ sí, kò ní wá látòkè wá sísàlẹ̀ láti wá ṣàánú yín o. Ọlọ́run, ẹ̀yin lẹ máa kọ́kọ́ gbèjà ara yín, Ọlọ́run tó gbèjà yín. ẹ̀yin lẹ máa kọ́kọ́ gbèjà ara yín, Ọlọ́run tó gbèjà yín. Ọlọ́run ò ní bọ́ sílẹ̀ látòkè láti wá gbèjà yín. ẹ dìde ẹ̀yin rán mi. ẹ create attention ládùúgbò yín. ẹ má jà fi ọbẹ̀nu sọ̀rọ̀. kí gbogbo ẹ̀, kí nǹkan kó gùn nǹkan, kí gbogbo ẹ̀ kó di woro sí woro. ẹ create attention ládùúgbò yín. ẹ create sin ládùúgbò yín. ẹ̀yin rán mi. kí Nigeria government gbọ́mọ̀ pé ẹ ṣì ń exist. torí wọn ò rí yín, wọn ò mọ̀ pé wà láyé, wọn ò mọ̀ pé ẹ ṣì ń exist. Ọlọ́run, wọn ò rí yín, wọn ò mọ̀ pé ẹ ń sọ̀rọ̀. Nigeria government ò rí yín. tó bá yẹ lẹ́yìn ìyàwó wọn, ọmọ wọn, pẹ̀lú àwọn sọ̀ǹgbé wọn, àwọn partner in crimes wọn, wọn ò rí yín, wọn ò mọ̀ pé ẹ exist. wọ́n treat yín bí ìgbẹ́ni. bẹ́ẹ̀ ni, ẹ create sí ládùúgbò yín. ká lọ sórí M1 straight. Nigeria government is stubborn. ojúbọ ọ̀rọ̀ ò lè gbọmọ lọ́wọ́ èkùrọ́ wọn. ẹ jẹ́ kí nǹkan kan gùn nǹkan kan, kí gbogbo ẹ̀ kó ká fi wèrè wo wèrè fún wọn, ká fi wèrè pọ́ọ̀tì ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká lọ sórí M1. Nigeria government ọ̀rọ̀ wọn àìjẹ́ bẹ́ẹ̀ ìbò tún ti ń bọ̀, wọ́n ò rí wọn ràn yìí. ẹ wò ní ìsìn ìgbà wọn máa jàgbàdo kiri, wọn máa lọ sínú skul, wọn máa lọ bá ọmọ skul jíjẹ oúnjẹ, wọn máa ṣe gbé, wọn máa ṣàwọ irọ́ ni. wọ́n fi ń tàn yín ni. wọn ò nífẹ̀ẹ́ yín, ìkà ni wọn, olórí burúkú ni wọn. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, ẹ̀yin lẹ máa gbèjà ara yín. ẹ̀yin ràn mí. Ọlọ́run, tó bá fẹ́ wọ́pọ̀ nínú oko ẹ̀rọ, ẹ̀yin lẹ máa gbèjà ara yín. ìyẹn lọ bẹ́ẹ̀. Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn tó ń pè yín ò tí ì dákẹ́. ẹlẹ́yìn gbàgbọ́ ya. àwọn tó ń pè yín ò tí ì dákẹ́. ẹlẹ́yìn gbàgbọ́ ya. àwọn tó ń pè yín ò ní dákẹ́. tẹ bá lè gbàgbọ́ ya, wọn ò ní dákẹ́. àwọn tó ń pè yín ò ní dákẹ́. tẹ́yìn náà bá jọ sọ pé gbàgbọ́ ya, wọn ò ní dákẹ́. Ìbà Gani Adams. Ọlọ́run ọba o, Ọlọ́run ọba o. Ìbà Gani Adams, mo ń swallow àwọn nǹkan tí mo fẹ́ sọ ni. mo fẹ́ try láti ṣọmọlúwàbí. Ìbà Gani Adams, àwọn tó ń pè yín ò tí ì dákẹ́. ẹlẹ́ ń gbàgbọ́ ya. tẹ́yìn bá sọ pé ń gbàgbọ́ ya, àwọn agun ò ní dákẹ́. ní dákẹ́ pípé àwọn máa pè yín nù. torí ẹ̀yin l'Ààrẹ Ọ̀nà Kakanfò. bẹ́ẹ̀ ni,
ẹ rí wípé ẹ kájú ẹ̀ lẹ ṣe gbà kan fi yín jẹ. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà la máa pè o, ẹ̀yin l'Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ̀yin ni lórí ogun. Torí Yorùbá sọ pé ẹni tí ṣògùn lẹ́sẹ̀ ló ń ṣe láńgáláńgá kiri, àbí bẹ́ẹ̀ kọ́? Ìbà Gani Adams, ẹ rí bó ṣe ń depopulate wa ní ilẹ̀ Yorùbá ni, ṣé ẹ rí ni? Ok, káti wá sọ pé bóyá ẹ ń wo TV, bóyá ẹ ní fóònù lọ́wọ́, mo kàn ń fún yín ní benefit of doubt mi o pé bóyá ẹ ní fóònù lọ́wọ́, ẹ gbọ́ ni àbí ẹ gbọ́ rédíò ni àbí ok anyway Nigeria government sọ pé káwọn mídíà Nàìjíríà kọ́ máa sọ, but ẹ máa gbọ́ ẹ náà wọ̀n rẹ̀ kí wọ́n máa sọ fún yín, wọ́n ń pààyàn Kwara, wọ́n ń pààyàn ní Baba Ńlá, wọ́n ń pààyàn lókè ọdẹ, wọ́n ń pààyàn ní Oǹdó, wọ́n ń pààyàn ní Igbá, wọ́n ń pààyàn láwo náà. Ẹ̀yin ló lórí ogun, ṣára òògùn yín má ṣọ ni wípé wọ́n ń pààrọ̀ yín. Ẹ̀yin ló lórí ogun, ẹ̀yin náà la máa pè Ìbà Gani Adams. Ọlọ́run bá rò. Ẹ wá sọ wípé lákọ̀ọ́kọ́ náà ẹ kọ́ sọ wípé kábíyèsí tó kù yìí Ọba Lámídì, ẹni Ọba Lámídì ẹni wọn ò ṣígun fún yín lẹ́sọ̀ tán fi kú. Ọba Lámídì kú tán ẹni àwọn politician wọn ò ṣígun fún yín. Ṣé yóò máa ń fẹjọ́ kàsùn ká ni? Yóò ń fẹjọ́ kàsùn ká. Nígbà tó jẹ́ pé politician náà lọ́ọ́ rán mu wípé kọ́ máa wá pa wá torí wọ́n fẹ́ depopulate wa, wọ́n náà ti pọ̀ jù. Àwọn kan torí wọ́n fi ṣe politics, wọ́n fẹ̀mí àwọn èèyàn gbági, wọ́n fàmì àwọn èèyàn ṣe politics, wọ́n rí mineral resources lórí ilẹ̀ àwọn èèyàn. Níṣẹ́ ìkọ́lẹ̀ sọ fáwọn èèyàn pé kọ́ máa lọ, wọn ò fẹ́ sọ bẹ́ẹ̀, wọ́n wò pé táwọn bá pa wọ́n. Ẹ káàbọ̀ Brian Shakura sis, ẹ káàbọ̀ ẹ ṣe gan, ẹ káàbọ̀ ẹ ṣe mo dúpẹ́. Wọ́n lè wá wọn pé kọ́kọ́rọ́ káwọn sọ fáwọn èèyàn pé kọ́ máa lọ, wípé káwọn kúkú máa pa wọ́n ni, táwọn bá ti yìnbọn fún bí èèyàn mélòó kan, táwọn já àwọn èèyàn mélòó kan gbé, àwọn tó kù àṣà lọ àti mọ̀ pé géèmù ní gbogbo kan tó wà nílẹ̀ yìí. Ṣé bí wọ́n sọ wípé ẹ kájú ìlú ni wọ́n ṣe fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ wá sọ wípé wọn ò ṣígun fún yín. Èèyàn mélòó lẹ fẹ́ kọ́ pa kó tó di wípé rí wípé ẹ̀yin l'Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ̀yin lolórí jagunjagun. Tẹ́ bá máa gbọ́ níbí Sunday Igboho, tẹ́ bá máa gbọ́ lọ́hùn Sunday Igboho, Sunday òun ṣààrẹ Ọ̀nà Kakanfò, Sunday kọ́ lórí ogun, Sunday kò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ní ṣí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá. Owó bàbá Dàmí wọn kò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ní owó làwọn kan náà dẹ́kun ti fi ibi sùn wọn báyìí ní ìsìn. Ẹ̀yin lolórí ogun, bí Fúlàní ṣe ń pa wá tí ò bù mọ́ yín lára. Kò dá bẹ́ẹ̀ náà, kò dá bẹ́ẹ̀. Even Palestinian gan tó ti ń jagun tó ní mo rí lórí Sky News wọ́n tó sọ pé èèyàn tó ti pa ní Palestinian pé 67,000 people ló ti pa ní Palestinian. Wàláì tẹ́ bá ní kẹ́ ẹ wò láti ìgbà tí kíní ti wà ń bẹ̀ Buhari bàbá màálù, láti ìgbà tí Buhari ti wà ń bẹ̀ ọdún mẹ́jọ ni Buhari lò pẹ̀lú ọdún méjì àbọ̀ bàbá Jágá yìí ó jẹ́ 10.5 years. Tẹ́ bá ní kẹ́ ẹ wò láti ìgbà yẹn torí ìgbà tí Buhari 29,000 ọmọ Nàìjíríà ló pa nípa ti Buhari 29,000. Ṣé wá rí nígbà tí bàbá Tinubu yìí bàbá Jágá wọ́n sọ yìí pé káwọn mídíà àti bá Buhari lọ́sẹ̀ tí sọ bẹ́ẹ̀ pé káwọn mídíà kó má gbé jáde tó bá pààyàn bí tó ti pààyàn ó ń commit bàbá genocide ó ń commit Nàìjíríà nílẹ̀ Yorùbá. Wọ́n lè sọ pé wọn ò gbọdọ̀ gbé jáde, wọn ò bí mídíà kan kọjá kó gbé jáde. Bẹ́ẹ̀ ni àfàwọn tó bá ń kọjá lọ tàbáwọn tó bá aládùúgbò tàbáwọn kan bá pa àwọn èèyàn tó bá ṣe pé wọ́n ti pọkọ wọn ẹwọ́ kọ́ wọn nílẹ̀ ẹlẹ́ o, wọ́n ti pa bàbá wọn. Àwọn yẹn là ń rí àìmọye èyí tó ń ṣe ní kọ̀ọ̀rọ̀ táàrí, àìmọye àwọn onúgbó àwọn ìyá tí wọn ò ní fóònù lọ́wọ́ tó ti lọ pa wọ́n, táwọn Fúlàní ti lọ pa wọ́n bẹ́ẹ̀ táàrí. Wọ́n wá sọ pé wọ́n pa 67,000 people ní Palestine, wọ́n ń jà fún pé kí Palestine káwọn kan dá dúró. Ilẹ̀ Yorùbá tó yẹ pé bàbá genocide lọ kọ̀ ní ìsìn olórí burúkú Shettima ọmọ àlè tó lọ sí United Nations kò rí wípé ó yẹ káwa dá dúró àbí bẹ́ẹ̀ kọ́. Tábà ní káwo iye tó ti ń pa ní ilẹ̀ Yorùbá láti ìgbà tí bàbá Buhari plus 29,000 ọmọ èèyàn tó ti pa nígbà tí bàbá Buhari pẹ̀lú èyí tó ti pa láti bí ọdún méjì tí bàbá Jágá ti wà bẹ́ẹ̀ yìí. Wọ́n kọ sọ́jà lé ní Ọlọ́run ẹlẹ́dàgbọ́n, wọ́n kọ sọ́jà lé ní oṣù 29,000 lọ. Wọ́n láì tí Palestine yíyá àwọn èèyàn tó ti pa ní Palestine díẹ̀ báyìí ló máa fi ju èyí tó ti pa ní Nàìjíríà lọ. Bẹ́ẹ̀ ni wọ́n dọ́gbọ́n depopulate wa ni, wọ́n reduce wa, bẹ́ẹ̀ ni wọ́n náà ti pọ̀ jù. Díẹ̀ báyìí ní Palestine tó jẹ́ pé 67,000 èèyàn lọ ti pa bẹ́ẹ̀ níbi tó ti ń jà nìyẹn o, tí wọ́n ti wà bẹ́ẹ̀ yẹn o, díẹ̀ báyìí ló máa fi jù wa lọ. Kí ló dé ẹ̀yin ọ̀rọ̀ mi tí ọba wálá yóò máa ń ní ìsinmi ni.
àwọn pípù yóò nífẹ̀ẹ́ yín wọn láìkí yín òkè láti ìgbà tó ti pàwọn èèyàn ní òkè ọdẹ tó ti pàwọn èèyàn ní baba ńlá tó ti pàwọn èèyàn nígbà mélòó ni ìjọ òun lẹ ti rí kí bàbá Jagá jáde ó sọ kó wá tiẹ̀ sọ pé kọ́ máa ràn báyìí irọ́ ni tó bá wá sọ náà ó pretend ni wọn ò ní nǹkan kan tó lè ṣe sí i torí àwọn fúnra wọn lọ́rọ̀ wọn jáde wọn ò ní nǹkan kan tó fẹ́ ṣe sí i ó sì máa kọ̀ntínú láti máa payé lọ náà ni Ọlọ́run ẹ má gbà káyé payé iṣu tí ò gbọ́n ló kú sójú ọtí o ẹ tó bá kú ní títí ẹgbẹ́ o -1 ní fún yín lọ́dọ̀ àwọn ìjọba ọtí wọn náà ti pọ̀ jù tẹ́lẹ̀ ní wọ́n máa dùn nígbà -1 bẹ́ẹ̀ ni wọn ò rán yín wọn ò rí yín wọn ò tiẹ̀ gbọ́n wọn ò value life yín wọn ò tiẹ̀ fẹ́ kẹ́ exist náà ṣàtẹ́fẹ́ tó bá fẹ́ kí ìran exist wọn máa value life yẹn wọn ò rí yín ẹ̀yin fúnra yín lẹ máa jà o ẹ̀yin fúnra yín lẹ máa jà fúnra yín o àwọn ọjọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wọn ò rí yín o 2027 ló wà lágbárí wọn o kọ́ńbọ̀ ọdún kan báyìí ní sọ́ọ́ jẹ gbogbo ìbẹ̀rù kò kàn wọ́n bẹ́ẹ̀ wọ́n lè lọ pààyàn ní kíni ní ìròmí tá lọ pa àwọn Fúlàní 16 tí bàbá Jagá jáde ń gbà yín náà torí kọ́ máa wá gbogbo àwọn tó pa wọn kiri láti mọ̀ pé bàbá Jagá ò nífẹ̀ẹ́ wa wọn ò nífẹ̀ẹ́ wa bàbá Jagá wo ọjà tó tẹ́ pé ti fẹ́ ní tí wọ́n ẹlẹ́ẹ̀kejì làwọn fẹ́ ṣe wọn ò fẹ́ ní ti tó máa disturb ẹlẹ́ẹ̀kejì wọn yẹn wọn ò dẹ̀ fẹ́ rí ìbínú àwọn Fúlàní wọn ò nífẹ̀ẹ́ yín ẹ má jẹ́ káyé payé ẹ má jẹ́ káyé fẹ̀ ní bá géèmù bàbá Jagá ò bá tẹ̀yìn ọmọ ti Yorùbá lọ́wọ́ adẹ̀ ń sọ fún yín náà kan tó wọ ọbẹ̀ wípé ẹ má dìbò fún bàbá ẹ má dìbò fún bàbá yìí ẹ má dìbò bàbá yìí ò nífẹ̀ẹ́ yín ẹnu ọmọ yìí ò ṣèlú bẹ̀bẹ̀rẹ̀ kẹfìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíràn ilẹ̀kẹ̀ ní bàbá yìí tó ti já tipẹ́tipẹ́ láti 18th century nílẹ̀kẹ̀ ní bàbá yìí ti já ó já yamayama ó já kùtùkùtù ó já játijàti ó já tí ò lójútùú tí ò ṣe é so papọ̀ mọ́ ni bẹ́ẹ̀ ni ọ̀hún tí ẹ̀ lè ní káwọn má lè jẹ ẹ̀lẹ̀kẹ̀ yẹn já ó wá fọ́n káàkiri gbogbo àgbáyé ni ọmọ yìí ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí ìdí ọmọ èlò òun ló ń fìyà jẹ yín ní Fúlàní ń pa yín lebi ń pa yín tọmọ yín ọmọ yìí ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí ìdí ọmọ èlò bí tí ò rí nǹkan kan ṣe fún yín ló bá tán ló bá finish Ìbà Gani Adams ẹ jáde o ẹ jáde ẹ dìde ẹ má sọ pé kó ṣígun fún ẹ má jẹ kó sọ pé kó ṣígun fún yín ẹ má jọyè ẹni tó fi já ìyàwó ni tó lè gbé nìyẹn ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ ló dùn pé làbẹ́gúndé ọmọ ọlọ́mọ ló dùn pé làbẹ́gúndé ajá ọmọ tiẹ̀ fún lọ́mú ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé torí pé kò sáwọn ọmọ yín nílò àwọn tó ń pa èmi ò ní kọ́ pa àwọn ọmọ yín rẹ̀ ní bá ro kúrò tó ro kúrò ọkọ mi tó ro kúrò ẹbí mi tó ro kúrò àwọn fáǹsì mi àwọn tó nífẹ̀ẹ́ mi kíbi máa bá wọn ni mi ò mò ń sọ̀rọ̀ ni mi ò ro kúrò àwọn yín ṣé torí pé kí ṣe àwọn ọmọ yín lọ́wọ́ pa ṣé torí pé àwọn ọmọ yín ò sí bẹ́ẹ̀ ṣé torí pé àwọn ọmọ yín ò sí ní sàkání ibẹ̀ lẹ́ẹ̀ ṣe sọ nǹkan kan ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí about the citizen ó yẹyẹ ọlọ́run bí ṣé bí kí sọ pé ọlọ́run tó mú yín ni àbí torí pé mi lè sọ bẹ́ẹ̀ ọlọ́run tó máa ṣe é ló sọ pé kí àwọn Fúlàní kọ́ máa disturb wa pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ jẹ́ yìí ló jẹ́ ká mọ̀ wípé kò sí tátà lójú yọ̀yàn lọ́dọ̀ yín ká má gbẹ́kẹ̀lé yín ni torí pé tí Nàìjíríà bá lọ bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ bá yí sí tí ó bá sí wàhálà tí Fúlàní ò disturb wa ẹ máa ṣe fàájì káàkiri ẹ máa wọ aṣọ funfun kiri bí ángẹ́lì tó bí sí flight káàkiri gbogbo pátì mi tí ìyẹn máa wà ń bẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun olórí ogun ẹkú ti sọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ fún wa pé ààrẹ sẹrímọ́nì lẹ́yìn jẹ ẹ̀yin ò ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ máa fi lọ ja ogun àwọn òde fẹ́ yẹn lọ́wọ́ yìí o fẹ́ yẹn lọ́wọ́ yìí o pápá ọba ṣe ṣán èèyàn máa ka sórí ni o Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa dúró gidi gan báyìí fún wa ni torí wọ́n nígbà kanjú làmọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà tá ní ìdí ilé léyìí ohun tó fi yín jẹ kẹ wá pàfọ́ọ̀mù ẹ̀ fún wa kárí báyìí ní ìsìn ẹ má sọ pé káwọn gọ́ọ̀mẹ̀ntì kan ṣígun fún yín torí àjàlá tá náà lọ́wọ́ ni wọ́n àwọn náà ni èèyàn lè fẹjọ́ kàtúnkà láíláí kò pọ́síbù kò pọ́ Táíwò dy tún lè káàbọ̀ àbúrò mi kò pọ́síbù kò bọ́ gẹ́ẹ̀sì Bọ́lá Dalẹ́ báwo ni ṣe wà ókè kò pọ́síbù kò pọ́ ẹ dìde o wọ́n ń pààrọ̀ Yorùbá o wọ́n ń pa àwọn ọmọ Yorùbá tẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí ẹ dìde ẹ wá gbọ́ ohun tí Ìbà Gani Adams sọ ẹ wá gbọ́ o. máa rí ìyànà tí máa ṣe gọ́ọ̀mẹ̀ntì wà lórí oyè ẹ ti fún mi nípò ẹ fún mi níṣẹ́ ẹ gọ́ọ̀mẹ̀ntì wà lórí oyè ẹ ti fún mi nípò ẹ fún mi níṣẹ́ ẹ lè fẹ́ káwọn ọmọ aráàlú máa pè mí lọ́lẹ̀ ẹni tẹ́ ẹ fún nípò ẹ fún níṣẹ́ òun là á fi rí pẹ̀wẹ́ ẹ̀yin ọmọ yìí tẹ́ bá lè máa fi ràn wọ́n ládùúgbò ẹ̀. ṣé gbọ́ wọn lọ fáwọn nípò wọn ò fáwọn níṣẹ́
ta ló fún yín nípò ta ni ò fún yín níṣẹ́ ẹ tó fún yín nípò ti kú ta lè wá ẹ̀fẹ́ sọ̀rọ̀ kó fún yín níṣẹ́ ẹ tó fún yín nípò wọ́n sọ fún yín pé ipò báyìí láwọn fún yín iṣẹ́ báyìí dẹ̀ lè máa fi ṣe iṣẹ́ òun dẹ̀ lòdì lẹ́yìn ẹ wá ní wọn fún yín níṣẹ́ ṣé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ló fún yín níṣẹ́ ni ẹ wá nítorí ẹ̀ lẹ ṣe ń sọ fún àwọn ọmọ yín àwọn ọmọ ogun tẹ̀sán pẹ́ ní àwọn ọmọ ogun tírílíọ̀nù níwájú bílíọ̀nù lẹ́yìn thousand lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mílíọ̀nù lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún thousand lẹ́gbẹ̀ẹ́ òsì ẹ̀yin máa wà láàárín ẹ wá ní káwọn ọmọ yẹn kọ́ máa lọ roko etílé kọ́ máa lọ ṣọ́ police station kọ́ máa lọ ṣọ́ ṣọ́ọ̀ṣì kọ́ máa mówó wá kọ́ máa lọ ṣọ́ mọ́ṣáláṣí kọ́ máa mówó wá kọ́ máa lọ ṣọ́lé olóúnjẹ kọ́ máa lọ ṣọ́ àdúgbò káàkiri torí fẹ́jẹfẹ́jẹ titi yín àwọn ọmọ akẹ́kọ̀ọ́ fẹ́ kọ́ lè bá àwọn ọmọ yẹn ni àwọn ọmọ yẹn rẹ́ẹ̀dì tó bá ṣígun fáwọn ọmọ àwọn ọmọ rẹ́ẹ̀dì tó lọ́ọ́ ti mọ̀ pé jagunjagun ni wọ́n ó yàtọ̀ sáwà jagunjagun iṣẹ́ tèmi ní jagunjagun èmi ò lè fèsì jagun èmi ò lè fèsì ogun àwọn yẹn dẹ̀kẹ́ lélẹ̀ ń tọ́ dira fún ni kọ́tẹ̀ wa skill wọn tọ́ nìyẹn ogun yẹn gbogbo kọ́tọ́ ti jẹ ẹbí ní ẹ̀fọ́ àmàlà ewédú àtún pẹpẹ soup gbogbo kọ́tọ́ ti jẹ yẹn kọ́wá ṣú ẹ̀ mélòó làwọn Fúlàní ẹni wọ́n fún yín nípò wọn fún yín níṣẹ́ ẹni kọ́ wọn máa pè yín lọ́lẹ̀ àti pè yín lọ́lẹ̀ ọ̀rẹ́ dìnà àti pè yín lọ́lẹ̀ èmi bàjẹ́ ọ̀rọ̀ ẹnu yàn nípa bí èmi kò mọ̀rọ̀ sọ kọ́lọ́ ṣàánú fún mi ni kọ́lọ́ máa fi ó bá fẹ́ ọ̀rọ̀ ẹnu mi pa mí òótọ́ ọ̀rọ̀ lèmi ń sọ mi parọ́. pé máa ṣe àwọn tó nílùú tó láṣẹ ìlú ò tí ì pè wá. ọba àwọn gómìnà bí a bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín tí ń jẹ́ ètò ààbò tó gbára nálẹ̀ tó ṣe wípé. mo fún ọ lóṣù mẹ́fà. ẹlẹ́fún ọ lóṣù mẹ́fà ìjọ náà lọ́hùn. mo fún ọ lóṣù mẹ́fà mo ní kí wọ́n bá lè fọwọ́ sí i. ní ọ̀rọ̀ tó jẹ́ security threat àdóhùn gbàgbé. ẹ sọ́mọ̀ pé akọ́jú tó bá sọ ní òkò yẹn ò bá sí lọ́wọ́ ẹ̀ ó wà lábẹ́ ẹsẹ̀ ẹ̀. kábíyèsí olódùmarè. ọmọ ọ̀nà tí mo fẹ́ gbà á. strategy. láti àwọn gómìnà kọ́ má jẹ́ kí òṣèlú kó bà nǹkan jẹ́. òṣèlú kó má bà nǹkan jẹ́. kí ẹ sọ wá máa wọ́n lò ó. ipò tí mo wà yìí o ìdẹ̀ tó wà pò yìí o mo ti kọjá ẹni ká máa tẹ̀ máa bẹ̀bẹ̀ káàkiri ní gbogbo ìgbà. ẹ dá padà mo fẹ́ràn ẹ̀. ẹ dá padà oko ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ta ló ń bẹ̀bẹ̀ káàkiri ẹ dá padà ẹ má sọ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí lọ̀rọ̀ ẹni ṣe rí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe rí lọ̀rọ̀ ẹni ṣe rí ta ló ń bẹ̀bẹ̀ kiri ẹ ti kọjá ẹ tó máa bẹ̀bẹ̀ káàkiri wọ́n fẹ́ gbà ṣe yín ṣe ni ẹlẹ́lẹ́nu nígbà ṣe tèmi ṣe wọ́n fẹ́ gbà ṣe yín ṣe ni tálẹ̀ tó pọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ti kọjá ẹ tó máa bẹ̀bẹ̀ káàkiri ó bẹ̀bẹ̀ káàkiri tó bá yẹ pé yẹn ni ó bẹ̀bẹ̀ káàkiri ó nífẹ̀ẹ́ ẹ̀rọ ẹ̀yìn ó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni ọ̀rọ̀ ẹnu yóò da ẹ̀ẹ̀dá bínú yín ṣe rí ojú yín ṣe rí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ẹnu yín ṣe rí ẹ̀ẹ̀dá ọ̀rọ̀ ẹnu yóò da ẹ̀dá padà ẹ má sọ bẹ́ẹ̀ mọ̀ iṣẹ́ yín ló fẹ́ gbà ṣe yín ṣe ni iṣẹ́ yín ló fẹ́ ṣe ẹ má sọ ọ̀sọ̀kúsọ mọ́. fún ìlú lọ́wọ́ ni ẹ lọ wo fíìmù Ààrẹ Ọ̀nà Kakanfò. ta ló bẹ̀bẹ̀ kiri ẹ dákẹ́jọ ta ló bẹ̀bẹ̀ kiri nígbà tó mọ̀ pé ẹ wúlò fọwọ́ náà ní ló jẹ́ pé tí Sunday gbà wá ilé lẹ́nu nígbà ṣe ní ṣe gbogbo ohun tí mo sọ ẹni bá lóun fẹ́ ti bí ní Ọlọ́run má jẹ́ pé onítọ̀hún rí ajé jẹun bẹ́ẹ̀ ni má jẹ́ kí ajé máa sá fún onítọ̀hún yẹn nígbà sẹ́ pé ohun tí ajé olókun sọ yìí òun fẹ́ fi bí jẹ́ kí ajé máa sá fún onítọ̀hún ni onítọ̀hún tàràkà onítọ̀hún rí owó báyìí kó pè ní pépà tàbí kó rí pépà kó pè ní owó ajé máa sá fún onítọ̀hún ni inú onítọ̀hún ni dùn títí ayérayé inú abímọ kú kò kì í dùn inú onítọ̀hún ni dùn ẹni bá ní ohun tí mò ń sọ yìí òun fẹ́ fi bí mi àbọ̀ òun fẹ́ rán ara sí kankan òun fẹ́ rán àṣà sí kankan àbáràn sí kankan fún mi pátó sẹ́ńdà ní lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ó ṣe máa rí nìyẹn ìtọ́kì ń padà sẹ́nu kó ìtọ́kì ń bọ́lẹ̀ kó tó padà sẹ́nu. ọ̀rọ̀ Pàṣọ̀rùgà Pàṣọ̀rù bá òun wá ń bẹ̀bẹ̀ o tó bá sásìkò lálàáfin máa pè pé ààrẹ òkùnkùdìyà o. àsìkò wo wá lọ́dà. ààrẹ òkùnkùdìyà o tẹ́ bá rí ààrẹ tó bá lọ ń jagun kéékèèké bóyá wọn ti búròkù tó ń jẹ lábàlá mọ́ ni o. wọ́n máa ń pè ààrẹ pé òkùnkùdìyà o ọ̀gbọ̀rà ògùn. bẹ́ẹ̀ lọ́kàn tí ọ̀dọ́ yẹn parẹ́ òkè ìlúkù gọ́ọ̀mẹ̀ntì wà lórí oyè. ẹ ti fún mi nípò ẹ fún mi níṣẹ́. ẹ jẹ̀ fẹ́ káwọn ọmọ aráàlú máa pè mí lọ́lẹ̀. ẹni tẹ́ ẹ fún nípò tẹ́ ẹ fún níṣẹ́. òun la fi rí pé ẹ̀yin ọmọ ìjọba bá lè máa fi ràn wọ́n ládùúgbò ẹ máa ṣe. àwọn tó nílùú tó láṣẹ ìlú ò tí ì pè wá. bàbá ṣe ìlú ò bá ṣe. wọ́n máa pè yín kò tí ì kàn yín lọ́la ọ̀la Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì máa pè yín. ẹ wo aláṣiṣẹ́ ló mà ti ṣe ara ẹ o ẹ̀yin ọmọ ìyá mi ẹ má jẹ́ káyé payín o tẹ́ ẹ bá jẹ́ káyé payín -1 lọ́dọ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ṣẹ́ ń gbọ́ ẹ ti fún mi nípò ẹ ti fún mi níṣẹ́ tọ́ máa sọ náà lélẹ̀ aláṣiṣẹ́ ló mà ti ṣe ara ẹ aláṣiṣẹ́ ló mà ti ṣe ara ẹ bẹ́ẹ̀ ni
Tẹ bá gbọ́ bí báyìí ṣé Sunday gbà wá ṣé Sunday gbà ṣé Sunday gbọ́ ni Ààrẹ Ọ̀nà Kakanfò ni àwọn kọ́ l'Ààrẹ Ọ̀nà Kakanfò ṣẹ́rí ṣé Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami ẹ̀kọ́ ọkọ̀ Nigeria government ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní ẹ̀kọ́ ọkọ̀ Chief Mrs Adérọ́pọ̀ ẹ̀kọ́ ọkọ̀ Chief Mrs Olúwatóyọ̀sí abẹ́rẹ́ àlọ kọ́nà òkun tó dí bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ àlọ kọ́nà òkun tó dí alẹ́ òní lẹ́kọ́ ọmọ ìjò máa rìn tọmọ ikú ló ṣòro bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ ẹni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù tọ́rọ̀ mẹ̀kúnnù ká lára bẹ́ẹ̀ ni tó náànú mẹ̀kúnnù tó ń jà fún mẹ̀kúnnù tó jẹ́ pé torí ẹ̀rọ ṣe lé sẹ́yìn òdì má pààrọ̀ mi mọ́ èyí Fúlàní ẹ má pààrọ̀ mi mọ́ nígbà tẹ́ pàwọn Nigeria government náà ló rán wọn torí ẹ̀rọ ṣe lé sẹ́yìn òdì ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ọmọ ọkọlẹ̀ Yorùbá ẹ wá gbọ́ tó ń sọ wípé àwọn ò sí nínú ẹni tó máa bẹ̀bẹ̀ lórí iṣẹ́ yín ẹ bẹ̀bẹ̀ ṣé bẹ̀bẹ̀ ń bẹ̀ yẹn ni àbẹ́yìn kan ti di policy ẹ ti kí politics bọ̀ politics bọ̀ pé tó bá fún yín lówó ẹ lè jagun lórí iṣẹ́ tẹ̀ ń ṣe àlẹ́jì ni o èmi ò mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ sọ bẹ́ẹ̀ nígbà kan lọ ṣe summit ní ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ní iṣẹ́ last year 2 years ago ni ẹni ẹ nídìí 20 billion ẹni ẹ nídìí owó láti fi lè jagun ìgbà ẹni ṣe Sunday Igboho jáde wípé àwọn ò tí ẹ nídìí nǹkan kan pé bó ṣe ń pa àwọn yìí ó ń dùn àwọn bó ṣe ń pa àwọn yìí pé kí àwọn ọba káwọn ọba kọ̀ fún àwọn onígbà yẹn pé lọ fèsì àwọn Fúlàní ni pé àwọn ò nídìí nǹkan kan ẹ ti rántí ẹgẹ ẹran yín létí nígbà yẹn ni àwọn Ọọ̀ni of Ifẹ̀ sọ pé ẹ pàjáwọ́ fún Sunday tó wọ́n pàjáwọ́ fún Sunday ọdún sọbmìtì ọ̀hún náà àárí nǹkan kan àrísì náà bá mọ̀ pé bòrò náà ni àárí nǹkan kan àárí tátà lójú náà kò sí kókó sọbmìtì yẹn náà bọ̀ tó kàn rán yín létí nígbà yẹn pé ẹ béèrè owó pípẹ́ kan fún yín lówó kẹ tó lè yọ jagun so bẹ́ẹ̀ yẹn náà ló sì wà lọ́kàn yín bóyá ni o àlẹ́jì ni ìmọ̀ bẹ́ẹ̀ yẹn náà ló sì wà lọ́kàn yín báyìí nísìn mo ń bọ̀ ẹ̀jẹ̀ mú mi. bóyá yẹn náà ló ṣì wà lọ́kàn yín báyìí nísìn ẹ ṣe sọ pé wọ́n fún yín nípò wọn ò fún yín níṣẹ́ wọ́n fún yín nípò wọn ò fún yín níṣẹ́ tí Sunday Igboho béèrè owó ìfẹ́ táwọn èèyàn dẹ̀ ní sí bó ṣe wà yẹn aṣíwájú ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun jagunjagun Sunday jagunjagun Sunday aṣíwájú ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun jagunjagun Sunday kò gbọ́dọ̀ sọ pé ó báyìí ní ìsìn ọmọ ogun tírílíọ̀nù máa wà wájú ẹ̀ mílíọ̀nù lẹ́yìn bílíọ̀nù bíi táùsàn bíi bàbá máa dúró wọ́n nífẹ̀ẹ́ ni natural love leléyìí natural love ni Ọlọ́run oní oríṣàdá ni àkàndé èèyàn ni bẹ́ẹ̀ ni pẹ̀lú bó ṣe wà lẹ́yìn odi yẹn wọ́n máa control wọ́n máa command ni bẹ́ẹ̀ ni ìwà ẹ̀ ni Ọlọ́run àkàndé èèyàn ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà kọ́ lóògùn ń bá tètè mọ̀ kórí ni ń bá ti máa ṣoògùn ń bá tètè mọ̀ kórí ni ń bá ti máa ṣoògùn ògùn lọ́nàjọ́ kan ìpọ́njú orí lọ́nàjọ́ gbogbo ń bá tètè mọ̀ kórí ni ń bá ti máa ṣoògùn bẹ́ẹ̀ ni wọ́n fún yín nípò wọn ò fún yín níṣẹ́ ẹ̀ẹ́dẹ̀gbọ́n báwọn ọmọ Yorùbá ṣe sọ pé wọ́n ń pa wọ́n o wọ́n ti lé wọn lọ́nbí o wọ́n ti lé wọn lọ́lọ́run o ẹ sì ń dúró lórí pé kán ṣígun fún yín wọ́n fún yín nípò wọn ò fún yín níṣẹ́ ẹ wá gbọ́ ọmọ ọkọlẹ̀ Yorùbá ẹ wá gbọ́ ọmọ ọkọlẹ̀ Yorùbá sọ wá gbọ́ ọmọ ọkọlẹ̀ Yorùbá. bí àgbọn tí Sunday Igboho fẹ́ bá wa sọ ẹ káalẹ́ o ẹ káalẹ́ o Yes, sir. Sunday ní bá wa sọ̀rọ̀ lórí fóònù yìí o ọ ń bá wa sọ̀rọ̀ ẹ wà lórí ètò àti gbé yín sórí ètò. ọmọ ọkọlẹ̀ Yorùbá nìyẹn o. Yes, sir. Ẹ kú ètò sà. ẹ kí gbogbo ọmọ àgbáyé ẹ kí gbogbo ọmọ Yorùbá àgbáyé. Sunday Adéyẹmọ. Ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o. owó bàbá Gádì. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run ní jẹ́ ká sílẹ̀ o. Àdìpọ̀wọ́ o. Àmín. Àwọn táwọn lókè òkun Ọlọ́run jẹ́ ká kéré òkun délé. Àmín. Àwọn alárẹ̀ wa nílẹ̀ Yorùbá náà Ọlọ́run ní jẹ́ ká sílẹ̀. Àmọ̀ wọn ṣe o. Àmọ̀ lọ́rí. Àmọ̀ bọ́ọ̀lì tó. ṣe báyìí Àrẹ tọmọtọmọ o. Ọ̀pá ìtàn tó lọ jẹ́. ẹ bá mi sọ̀rọ̀ kan
ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbàníláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́fìwálẹ̀ wá gbìjà wa ẹni bóòlẹ̀ lórí lára yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ràn ṣe rẹ̀ lọ́wọ́ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mẹ́. tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnì kankan wàláì mo gbúra lórúkọ lọ́tọ́ lẹ́nu mi lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ sí gbìyànjú mi tí mo dẹ̀ mọ̀ pé tí n bá lọ bẹ̀ àlàáfíà ìjọba ń gbára yẹn. ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnì kankan. wọ́n gbé wọ́n tẹ̀dí yẹn kú lórí mi wọ́n wá wò mí wò pé wọ́n dẹ́ mi wò á rí pé rere lolúwa àìmọye àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ tó ń pé tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi tá lè jọ lọ tá lè lọ rí tábọ̀ rí táwọn àjọ rẹ̀ wá ń gbára. àwọn eléyìí máa ṣe ẹ̀wé máa àwọn. ẹ̀wọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ewúro òsì ilé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣọ ayẹ àgbà àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi tọ́mọ dẹ̀ mísì gidi ká láwọn láyà tẹ̀mí ìbọn náà gbé lọ́wọ́ tó fi ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS mi. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ pa wọn. àwọn Fúlàní tí ẹwọ́ yẹn mi tó ti padà nínú Kwara Yorùbá làwọn tó ń pa Kwara yẹn. èmi ọmọ kẹta àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo àwọn Yorùbá kọ́ ẹ ká dìde lọ pẹ̀ tá à ń pẹ̀lú àwọn alákọ̀ọ́ni tá à ń pẹ̀lú àlèsè bá lè sáwó. báyìí kí gbogbo àìrú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀lé ọba sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yẹn bí mo ṣe yẹn tẹ́lẹ̀ mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bùrọ̀ láti gbé Kwara yẹn. ẹlẹ́yìn dúró kẹ́ni kankan ó pè é tẹ́ fi lọ. ní ìpèmí ò dóde tẹ́mi tí ọba sí wọ́n tẹ̀lé lórí. ẹni bẹ́ẹ̀ ṣe ń kó àwọn ọmọ ìyá yín hùn ẹ sì gbéra ẹ lọ ọbẹ̀ pé kò sí dọ́kàn. bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbọ́ wọn tó ń sunkún ẹkún kíkorò ń lu yẹ ń ti débẹ̀ bí ní sọ́dọ̀ ìjọba kankan ń débẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. pẹ̀lú ìdí mo sọ yìí gan àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà ń bẹ̀. báyìí àwọn ọmọlẹ́yìn mi ti mọ̀ kọ́kọ́ fìlì wọ́n ti débẹ̀ báyìí. lẹ́yìn wà báwọn aráàlú yẹn gẹ́gẹ́ bá àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà lóru yẹn. ọ̀tán ṣúgà jà ọ̀gá àwọn bàbá bọ̀ ṣọwọ́pọ̀ wọ́n tẹ̀lé pírẹsidẹ̀ntì sọ̀rọ̀ wọ́n yọ wọ́n tẹ̀lé lórí mi èmi tí mo dábòrò wọn bí wọ́n kàn wọ́n rà mẹ́ wọ́n gba ayọ́ lẹ́yìn pé mo ti débẹ̀ èmi ọ̀dẹ̀ nídìí àti gbàṣẹ lọ́wọ́ ẹni kankan káwọn sáyọ wọ́n tẹ̀lé kúrò lórí mi kọ́wọ́ bá yà lọ bí mi lọ. wọ́n tẹ̀lé gbígbélé lórí wọn ẹ̀ ń gbọ́ bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. ẹ̀kẹ́ ṣe ọ̀dọ́ yìí mò ń gbà wálé orí ọ̀fẹ́ náà àtòrí ọ̀fẹ́ ìjọba Bẹ̀nẹ̀ àti tìjàmánì ni mo fi lọ tí mo ń bọ̀. kéṣe ìlú yìí mo ń gbà wọlé o tí n bá gbè kó tí n bá ti ń bọ́lẹ̀ ló wọ́n tẹ̀lé wà mẹ́. ṣùgbọ́n láti wọ́n ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n ṣe kéèsì mi ń bẹ̀ wọ́n lọ ẹ̀wọ̀n wọn ń bẹ̀ wọ́n dẹ̀ gbé mi lọ sí kóòtù wọ́n dẹ̀ rí pé mi ò jẹ̀bi mi ń ṣe nǹkan mi ò pààyàn ìjọba Bẹ̀nẹ̀ fírì mi. pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá gidi àwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n dúró tì mí tọ́lọ́run lò pé ọmọ wa ní Buhari lè mọ dánwó wa láàmú ọ̀dọ́ ìjọba tó wà ń bẹ ìjọba bàbá Tinubu náà sọ pé ẹ̀kẹ́ ń dà wọn láàmú lórí ọ̀rọ̀ Sunday ni ó ti ṣe kéèsì níbẹ̀ náà ṣé kó ṣe kéèsì méjì ni nígbà tí ẹni kò wọ́n tó kún un nísìnyí kí òun fẹ́ wọn fún ó ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n lè fi ẹ̀mẹ́ wọn ní ọ̀sẹ̀ èmi sì kọ́ ní Buhari tí mò ń wà kiri ṣé káàtó wá sọ pé kí wọ́n tó tún Nàìjíríà kó tó tún kéèsì mí ṣe ni but sẹ́mọ̀ bàbá yẹn nìkan kò yé mi sá ọyọ Ọlọ́run so àwọn bàbá wa wọ́n lè ti lọ bá bàbá mi Olúbàdàn ẹ̀yin náà sáwọn pé bàbá mi ló yé mi àtẹ̀yìn Ọlọ́run fi yé bàbá mi bàbá mi ló ti fún wọn lásìkò díẹ̀ kó wọn yẹ ojú ẹ̀ tó. ọ̀dọ̀ mi ní àgbà àwọn tí ń pè mí àtàwọn Kwara tí wọ́n rò pé bóyá mi fẹ́ bá wọn dá sí lójú pé tí ìjọba bá yọ wọ́n tẹ̀lé lórí mi lónìí èmi ò dúró ìjọba yìí nílẹ̀ àti ìgbàsẹ̀ lọ́wọ́ ẹni kankan máa tẹ̀ wọn lára Kwara yẹn.
ọmọ tí ò ṣe máa ní nílùú kan. Bẹ́ẹ̀ mo sọ. Wanted gbígbélé lórí yìí àkùdé wo ni ó lè máa fà pé wọ́n gbé wanted lé mi lórí o kí ni ìdààmú tó wà lórí wanted bí àkàfẹnu kéde ẹ̀ náà ni. Wọ́n fẹnu kéde ẹ̀ wọ́n fi sórí system bí ilé gbá pálí Nàìjíríà mo ṣe wà yìí. Gbogbo àkáǹtì mi wà títí pàmìlì wọn báńkì kankan mi lè ṣe kankan. Màlàmí ìjọba Buhari búlọ̀kù gbogbo nǹkan mi pátápátá àtàkáǹtì mi ní ètò èlè ṣe passport mi lè ṣe kankan. Ẹgbẹ́ oníròyìn ní ẹbí àwọn immigration ẹfún wọn lórúkọ mi Adéyẹmọ Sunday Adéyẹmọ fún wọn. Wọ́n sọ pé kò lè ṣe kankan. Wọ́n tẹ̀lé wà lórí orúkọ ẹ̀. Èyí ò lè díẹ̀ lóòótọ́ o. Bó wàá ní Sunday Igboho ṣe ń àti lọ àti bọ̀ bí bóò ni gbogbo ẹ̀ ṣe wá ń kọ́ mọ́tò pẹ̀lú gbogbo àkáǹtì ńláńlá tí ẹ gbẹ́sẹ̀ lé ìmọ̀lẹ̀ tí ń rówó ṣe ìjọba ìmọ̀lẹ̀ tí ń rówó. Mi ò níjọba kankan tí mo ti dúpẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn àtìlẹ́yìn rẹ̀. Kẹ́gbẹ́ ìjọ mọ̀ ń sọ̀hún táwọn ẹgbẹ́ yìí. Ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn tó ń tẹ̀lé mi kiri tẹ̀wọ̀ ẹ̀ gbogbo èrò tẹ̀wọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ìgbésíkún olókẹ̀kẹ́ owó òní tó wọlé máa wẹ̀ ẹ̀rù yẹn ìfẹ́ ni. Ìfẹ́ lásán bá nífẹ̀ẹ́ wọn kò yìí ni kò sí ìdàgbà mẹ́jọ rẹ̀ lọ. Èló ni mo ní tí mo fẹ́ fún wọn. Ìfẹ́ ni náà fi ń tẹ̀lé mi káàkiri ní ìlú tí mo lè fún wọn. Ìfẹ́ la fi ń tẹ̀lé. Ọ̀dà kápẹ́dọ̀ láti ìsìn ọba ní ọ̀dà ayọ̀ wanted kó nu ọkọ̀ rẹ̀ gbogbo ń tọ́ náà fẹ́ ṣe. Kò lè tó wákàtí kan tí mi dé Kwara. Ọ̀dà ẹgbẹ́ bá dé Kwara ọ̀hún bí ọdún mélòó ni kíjọba fún yín tí gbogbo ẹ̀ ó fi kọ́ mú. Bàbá dé Kwara láì kẹ́ ẹ̀ tí ìdébẹ̀ tí bá ṣe fídíò pé wọ́n ti yọ ọmọdé lọ Kwara báyìí náà tó yọ tó wákàtí bíi 5 ẹ̀ rí Fúlàní tó pọ̀ gbogbo ẹ̀. Ẹ̀ ní ọmọdé tó wọ́n sọ pé Fúlàní ti pèlú lẹ̀. Kí sì bẹ́ẹ̀ dáńgá ọdẹ tó lo ogun nígbà tó ń dógun ẹ̀ bàbá ní ọ̀rọ̀ pàkúkúrò pàgígùn. Ó sì pinnu ilé ọmọ máa jẹ 6 ọ̀tẹ̀ pàpàpà ojú òtó ogun ó tó ti lé asáàrí ti Bàràpá gbogbo ará Bàràpá ní sàdúrà lé mi. Nǹkan ju nǹkan lọ. Ṣé kí sáyù tí mo tẹ̀lé ń Bàràpá òun náà lọ́lọ́ jẹ balógun wọn ní Kwara yẹn. Ìgbà tí mo lé ń gbà yẹn Kwara lọ́lọ́ jókòó sí. Tí gbogbo àwọn mínísítà lọ ń kí àwọn èèyàn ńlá Nàìjíríà lọ ń kí ní Kwara yẹn lọ́lọ́ jókòó síbẹ̀. Ẹ tiẹ̀ já gbẹ̀yìn ẹgbẹ́ kan. Ẹjọ́ sọ̀rọ̀. Má tó já owó kọ̀ọ̀kan mí kọ́ ibi. Ọ̀yẹ́ ká báyìí gbà ń bẹ̀ ara báyìí kí wọ́n sọ pé kí wọ́n kú ni. Àwọn Fúlàní náà ló ń níbẹ̀. àwọn ọmọ ń ta gbogbo eléyìí etí ẹja sọ ni pé àwọn náà bá ń bẹ̀ jọba o kí wọ́n yọ wanted kúrò lórí ọkọ̀ yín Ọlọ́run ó sì bá wa ṣe káfọkànbalẹ̀ pé bí wanted bá ti kú gbogbo nǹkan ọkọ̀ mọ́tò. Lágbára Ọlọ́run Ọ̀dà. ẹ ṣe é sá. Mo dúpẹ́ sá. Nigeria government ní ṣoríire wàláì ẹ rò bí mo ti ń da fún yín láàárọ̀ ẹ rò bó ti ń da fún yín lálẹ́ ọjọ́ alẹ́ lójú o rájì játi rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín toró lórí burúkú ní àwọn Fúlàní wà níbẹ̀ tó ń pààyàn èèyàn mélòó lẹ ti tì mọ́lé èèyàn mélòó lẹ ti pa èèyàn mélòó lẹ ti tì sẹ́yìn òdì kí ni ṣe Sunday Adéyẹmọ gbogbo ṣòwò bàbá dáàbì kí lọ ṣe fún yín ẹ ní ṣoríire játi rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín olórí burúkú ní òun nìyẹn o tábà sẹ́pẹ́ àbájágá ò nífẹ̀ẹ́ yín àbájágá ò nífẹ̀ẹ́ yín ṣé bọ́mọ Yorùbá ló wà bẹ́ẹ̀ a ti mọ̀ pé Buhari olórí burúkú ni wọ́n nílùú wọ́n ní fútajà náà lọ ti wá wọ́n nílùú gbàgbọ́n máa magalé tiwa Yorùbá Haúsá Yíbò ní àwa mẹ́ta ni àríkèrèkè náà ni àwọn Fúlàní tó fi wá jọ ìwà ẹ wo olórí burúkú làwọn Fúlàní yìí mo ní kan ló máa ń wọ̀ wọ́n lójú ajagunbalẹ̀ ni wọ́n máa ń rìn kiri lọ́ máa fẹ́ gbalẹ̀ ibi tó tutù lọ́ máa fẹ́ bá sí àwọn jágá náà bẹ́ẹ̀ rú wọn káàtì wá ní fún Buhari olórí burúkú ọmọ àlè jákèjádé tó ti jóná inú iná ló ń lọ sí èdè bó ṣe lọ yẹn bẹ́ẹ̀ torí gbogbo ẹ̀mí ọmọ Nàìjíríà tó bọ́ nígbà ìjọba ẹ̀ inú iná ló ń lọ straight bó ṣe wà yẹn káni Buhari ló lé wọn sẹ́yìn òdì pẹ̀lú màlàmí olórí burúkú gbogbo ọmọ Fúlàní ṣé gbà tí bàbá Jágá tó débẹ̀ ń tẹ́ bá fi mọ̀ pé kò nífẹ̀ẹ́ yín náà nìyẹn kò nífẹ̀ẹ́ yín ṣé bọ́mọ Yorùbá ni kí ni ṣe Sunday Igboho ṣe ọmọ tó jẹ́ pé téèyàn bá ní òun ọmọ kan ọmọ tó fi ń tọrọ ọmọ ni tí ò ṣe máa ní nínú ìlú kan ní kọ́ńtì kan báyìí tí ò ṣe máa ní bẹ́ẹ̀ ni orúkọ táwọn Fúlàní gbọ́ tó ń ṣe gidigidi lélẹ̀ káníkì ṣe Chief Sunday Igboho jáde nígbà tó jáde ẹni wọ́n á ti pè ní Nàìjíríà ṣe bí Palestine lọ́tẹ̀ tí ń jáwọ́ lọ́sẹ̀ pé 67,000 lọ́tẹ̀ pàmẹ́ mo rí lórí Sky News ni wẹ́wọ́
bóyá ó ti máa pín bí ìtẹ ó ti máa jù bẹ́ẹ̀ yẹn lọ tó ti máa pa ní Nàìjíríà pátápátá ilẹ̀ Yorùbá ó ti ẹ̀ ti máa rẹ yín lọ́rùn báyìí náà máa rẹ yín lọ́rùn ni ká ní kì í ṣe òun náà dẹ̀ ní ẹ̀ mọ oore ẹ̀yin ọmọ Yorùbá ni kì í ṣe gbogbo yín o ẹ̀yin ọmọ Yorùbá ni ẹ̀ mọ oore àfibí sóró oore ni Ìbà Gani Adams gan ló fì tí tó wọn máa scope yín tó wọn máa scope yín wọn ṣígun fún yín ni Nàìjíríà gọọmenti ò ṣígun fún mi ni ọba ò ṣígun fún mi ni wọ́n fún mi níṣẹ́ wọn ò fún mi lówó wọ́n fún mi lówó wọn ò fún mi níṣẹ́ wọ́n fún mi níṣẹ́ wọn ò fún mi nípò tó máa yí yín àwọn náà ń pè wọ́n lọ́lẹ̀ ṣe ni máa pè yín lọ́lẹ̀ àwọn èèyàn ń pè yín ni ṣé ìráwọn èèyàn tó ń pè yín ni àwọn èèyàn ò pè yín mọ̀ tó fẹ́ mọ̀ pé àwọn ẹ̀ ní ṣe nǹkan kan náà kò tá yín lára wọn ò ní pè yín ẹni tó tún yín Nàìjíríà gọọmenti fíṣì Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣàkóso tẹ́rọ́rìsì ṣe ti yà wèrè ni bàbá Gàgà alábòsí lẹ́yìn náà ẹgbẹ́ fíṣì Sunday negotiate ni adẹ̀ ti gbọ́n kò jọ wàláì tó 27 yẹn lè dé bẹ́ẹ̀ wàláì àwọn Fúlàní ọkọ ìyá yóò ní jẹ́ kẹ́ ẹ dé bẹ́ẹ̀ torí ẹjọ́ jẹjọ́ ara yín lélẹ́yìí wọn ò lè rí wọn máa ṣe ṣégè fún yín ẹ̀yin náà mọ̀ pé nǹkan lẹ nílùú Fúlàní ló nílùú wọn ti sọ fún yín pé bàbá àwọn Usman Dan Fodio sọ pé àwọn làwọn ní Nàìjíríà ẹ̀yin náà mọ̀ torí ẹ̀ náà lè ṣe sá kúbẹ́kúbẹ́ tẹ bá lọ sí nọ́ọ̀tì báyìí ẹ máa káwọ́ sẹ́yìn báyìí ẹ máa káwọ́ sẹ́yìn báyìí lọ́dọ̀ Sultan of Sokoto lọ́dọ̀ gbogbo àwọn Fúlàní yẹn ẹ máa káwọ́ sẹ́yìn báyìí tẹ bá wá dọ́dọ̀ àwọn ọba titi wa àwọn bàbá ọmọ àlè àwọn àṣẹpẹ́ nílé ẹ jókòó ẹ máa pèsè yín àgbàgbà ẹ máa pèsè fún àwọn ọba wa ẹ useless àwọn ọba wa ẹ rẹ́dà àwọn useless ẹ jẹ́ kó níyì mọ̀ ẹ ti gbàṣẹ lẹ́nu àwọn ọba wa ẹnu wọn ò táṣẹ mọ́ nígbà tó jẹ́ pé most of them náà wọ́n ti jẹ́ dodo wọn lè dúró wọn lè so lójú mọ́ so torí ẹ̀ lẹ́nu tí wọn náà ṣe tọrọ torí ẹ̀ náà lè la ṣe sọ tí ṣe sọ lè gbowó sọ yìí pé wọn ò bí ìyá Nàìjíríà gọọmenti dá ọba ló nílùú ọba ló nàṣẹ ọba gba lórí ohun gbogbo tẹ́ ẹ bá sọpọ́ọ̀tì àwọn fẹ́ gbèjọ tí Sunday Igboho fẹ́ gbèjẹ èèyàn ọba náà nítorí ẹnu yóò tọrọ ọmọ kan bíi trillion 1 trillion ọmọ ni ọmọ tí ò nínú ẹbí ẹ mọ̀ pé nínú ẹbí kò jẹ́ kí èèyàn má ní ọmọ kan tó jẹ́ black sheep nínú ẹbí Ọlọ́run tán ni o kò yẹ kí o gba ẹbí kókàn rìn dín kán ní àwọn ẹbí ẹ̀jẹ̀ ń tu kódà nínú ẹbí kan wàláì tẹ́ bá rí ọmọ kan tó ya wèrè tó sán lórí ọmọ kan tó ń ṣe wèrè láti mọ wèrè fún wọn ẹbí yẹn máa dà tẹ́ pé tẹ́nì tí bá ṣẹlẹ̀ wọ́n ṣe pé ẹdún òde lágbájá o ẹ bá ti bẹ̀rẹ̀ mítì yẹn o lágbájá máa tó dé lágbájá ń bọ̀ tó bá ti wọ́n tẹ́ bá bẹ̀rẹ̀ mítì tẹ́ bá bẹ̀rẹ̀ pàdé yẹn tó bá dé máa ṣe òre fún yín ẹdún òde ó dà kó jẹ́ pé last one nínú ẹbí yẹn ni ó dà kó ọmọ kan jẹ́ kó jẹ́ black sheep nínú ẹbí ebi ní ṣe Sunday Igboho black sheep o akọni ni wọn gbà tó kàn sọ náà ni wípé ṣe Sunday Igboho ọmọ kan tó jẹ́ pé ó dún orúkọ tó ń mi àgbáyé jìjìjìjì tó ń mi ìgboro jìjìjìjì ni kì í ṣe ẹ fún wa ní ipò ẹ fún wa níṣẹ́. Nàìjíríà gọọmenti fíṣí Sunday Igboho Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣàìsàn the terrorist ẹ fi àkáǹtì wọn sílẹ̀ wájágá ìka wọn ní adákẹ́mà fọ̀mù àmọ́ ẹni tó ń ṣiṣẹ́ láwọn Yorùbá wọn ní àbòsí tí Yorùbá bá ti sọ̀rọ̀ sí nǹkan wọ́n ń ṣe àbòsí ni Yorùbá ní àbòsí àwọn àgbààgbà wa ní àbòsí gan. Afẹ́nifẹ́ bíi tẹ́ ìpínlẹ̀ yín láfẹ́nifẹ́ rẹ̀ wáyé sí Yorùbá council of elders ẹ̀yin leaders and elders wa ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́rọ̀ ọmọ àlètè ẹ̀yin olówó wa lẹ̀ Nàìjíríà yẹn náà ẹ̀ lè fẹ́ ká gba Yorùbá nation tó lójú púpọ̀ ara yín oil block tó ń fún yín inú Nàìjíríà náà lè ti ń jẹ ẹ̀ lè fẹ́ ká gba Yorùbá nation ẹ wò ẹ má wọrí ìgbà díẹ̀ báyìí ló kù fẹ́ yín olówó yẹn àmọ́ pé ẹ̀yin sọ̀rọ̀ kò kàn yín ọmọ àlè ní gbogbo yín pátápátá kì í ṣe gbẹ̀yìn tẹ́ bá nífẹ̀ẹ́ Yorùbá tẹ́ bá fẹ́ ká gba Yorùbá nation ẹ̀ṣọ́ máa léwu torí kàní ṣé bí Nàìjíríà ṣe ń lo ìṣó dání kò wá yẹ yìí náà ni wípé kó sí ṣe mẹtúsẹlà lè gbé sí ní ayé ẹ̀yin náà máa kún jọkàn bí òun kúrò yìí ẹ lè gbé 100 years ẹ lè gbé 120 years ẹ máa kún jọkàn tẹ́ ẹ bá wá kú ẹ káàbọ̀ mà mọ́ èmi kíkẹ́ bá sọ mí Táíwò kíkẹ́ bá sọ mí ẹ káàbọ̀ mà ẹ máa kún jọkàn tẹ́ bá wá kú ní jọkàn àwọn ọmọ yín tẹ́ fẹ́ fi sílẹ̀ ṣé inú rẹ̀ fọ̀rẹ́fọ̀ yìí lẹ fẹ́ fọ àwọn yín sílẹ̀ àbí ẹ̀rọ wípé bóyá owó yẹn ẹ jẹ́ sọ fún yín bí òyìnbó ṣe design báwọn British America bó ṣe design Nàìjíríà nìyẹn ní bó sọ pé ìran mẹ́ta òṣòdì ohun tó ṣì ní kì í ṣe ní Nàìjíríà bí báyìí wọ́n design Nàìjíríà wípé ìran kẹta láti ìran kejì yín ló máa tòṣì tí èèyàn kan bá ní owó lọ́wọ́ ẹ fi Abíọ́lá ṣe sample Abíọ́lá ṣe lówó bó ṣe lówó lọ́wọ́ yẹn ìran Abíọ́lá kan nìyẹn o èwo lẹ gbọ́ ọmọ Abíọ́lá ò lẹ gbórúkọ ẹ̀ dè níyì ẹ lè gbórúkọ wọn bàbá wọn náà tó tiẹ̀ wá ṣe dáadáa tó ṣe dáadáa fún wa tó ṣe dáadáa tó yàtọ̀ sí bàbá Tinubu yìí bàbá náà tẹ́ pé orúkọ ẹ̀ tún ṣì torí ìwà gidi tó wù orúkọ wọn tún ṣì ń rẹ́ nìdí sí àṣẹ ń sọ̀rọ̀ wọn ọmọ wọn wo lẹ́gbọ́ orúkọ wọn bí àwọn British àti America bó ṣe design Nàìjíríà nìyẹn ẹni tó bá ní owó yẹn tó bá jàjà bọ̀ tó bá ní owó yẹn ó máa gbé owó yẹn lọ sọ́run ni wọ́n ní erin kì í fọ́n kí rùdí ẹ̀ fọ́n
bẹ́ẹ̀ ni nígbà tó wà láyé yẹn táwọn ọmọ yẹn jẹ nínú owó yẹn ìgbà yẹn ló ti pín ẹ̀yin olówó nàìjíríà yìí tẹ́bi nífẹ̀ẹ́ bóyá ẹ ti kó owó yìí yíyún bàbá Tinubu gan eré òkè fọ́ kírù díẹ̀ fọ́ ni wàláì mi ò rò kúrò yìí o ẹ bá pọ̀ 100 years láyé kẹ́kẹ́ 200 years láyé ìjọ tẹ bá ti wọlé báyìí ẹ máa kú ìjọkan mi ò rò kúrò yìí bẹ́ẹ̀ ni pàtẹ́kì ṣe ní tó ṣẹlá ìjọ tẹ bá ti wọlé báyìí ló ti pín gbogbo ògbó yín ẹ ti gbé gbogbo ògbó yín ẹ ti gbé gbogbo ọlá yín ẹ ti gbé gbogbo yín ẹ ti gbé lọ nìyẹn kò lè ran àwọn ọmọ yín ṣẹṣẹ yìí Tinubu wàláì ó máa parẹ́ ni ó máa parẹ́ nítorí ẹ̀yin lẹ ní ògbó yẹn erin yín dẹ̀ ti fọn èbùdí yín ti fọn. Hello ma. Hello, ẹ káàsán. Hello. Ẹ káàsán, brother mi. Hello, ṣé gan ni? Ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan. Abíọ́lá Táíwò, báwo ni ṣe wà okay? Ẹ kújọ́ mẹ́ta. Ẹni tẹnu gbúgbẹ́ wọ̀ láti. Ẹ ṣé mo dúpẹ́ Abíọ́lá Táíwò. Mo ń gbọ́ yín, gbogbo àgbáyé gbọ́ yín. First of all, ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí ti bàbá aláṣọ funfun. Gani Adams. Ṣé rí Gani Adams nínú ọ̀rọ̀ tó sọ tí mo gbọ́ tẹ play pé wọ́n fóun ní ipò wọn fóun níṣẹ́. Ṣé tí wọ́n bá fún ọba lọ́pàá àṣẹ ṣẹ́ṣẹ̀ṣẹ̀ máa ń sọ tó bá máa ṣe fọ́ba ní kó tó pàṣẹ. Tẹ́ bá ti gbọ́pàá lé ọba lọ́wọ́ tó ti gbọ́pàá sí lọ́ba lọ́wọ́ àbí gọ́vnà stéètì tán búra fún pípètò àti sọ di gọ́vnà àdẹ̀tí fẹ́ ní sàbíkẹ́tì o àti fẹ́ ní gbogbo ẹ̀. Ṣé gọ́vnà ṣẹ̀ṣẹ̀ máa lọ ń béèrè lọ́dọ̀ ẹni àwọn aráàlú tó fi jọ àdúrà lẹ́sìn pé àwọn tó búra fún pètò ó ti di gọ́vnà lẹ́ni o kó tó ṣiṣẹ́. Ṣé ẹ pé orí bàbá yẹn ò pé bàbá àwọn èrè tí èmi àti ẹgbẹ́jọ ni wá àbúkò ní dá fún. Tí wàá yẹ pé ní ẹ̀ burú Gani Adams kó máa sọ wípé wọ́n fóun nípò wọn fóun níṣẹ́. Ṣé ìgbà ọ̀nà tàlọ́ fẹ́ fún níṣẹ́ o tàlọ́ fẹ́ fún níṣẹ́ o kò yé mi. Ṣé Aláàfin Adéyẹmí tó ti lọ tó ti sílẹ̀ sáwọn Ṣọ̀ṣọ́búra tó ti papòdà sóun lọ́bẹ̀ tó fún lóyè sóun lọ́bẹ̀ lọ́ba tó fẹ́ lọ fún níṣẹ́ kó tó wáyé pé Aláàfin ló ń dúró dè ní Adéyẹmí kọ́ lọ bá nínú sàárè náà kọ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀kọ́ tó bàbá ọyá fún mi níṣẹ́ o. Kọ́ lọ bá Adéyẹmí tó fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò náà kọ́ lọ bá níbi tó wà pé tó ọyá fún mi níṣẹ́ o bóyá bẹ́ẹ̀ máa lọ bí sàárè ẹ̀ ní kó náà dẹ̀ lọ máa lọ sùn sí lẹ́gbẹ̀ẹ́ olórí burúkú ìyẹn ti Gani Adams. Sẹ́rí èmi fẹ́ sọ̀rọ̀ kan fáwọn lídà wa mẹ́sẹ̀gì lè fẹ́ pass fáwọn lídà wa tájọ wà nínú struggle Yorùbá nation. Sẹ́rí tẹ́ bá lọ ń dúró de Tinubu wípé Tinubu 2027 látà 2027 ọlọ́mọ àdìkílẹ̀ Yorùbá nation ń tara yín jẹ. Kí n má sọ pé ń tara yín à ń tara wa jẹ ẹjẹ sọ báyìí à ń tara wa jẹ ní. Òòsàdá ti mọ̀ látàná ni kó tó dé ní Tinubu gbogbo ọmọ Yorùbá ló mọ Tinubu pé Tinubu game player ni ó máa ń play game ni politics ńlá ló máa ń play. Tẹ́bá lọ ń dọ́rẹ́ pé Tinubu ni tọ́ba after 2027 tọ́ba ti wọlé election 2027 ni ọmọ àdìkílẹ̀ Yorùbá nation à ń tẹ̀ra wa jẹ ní. Àkàn waste time ara wa ni wasting your time ni wasting your time. Òun ló fa ti Bishop Adesina sí tọ́lọ́ tí DSS lọ tẹ́tì. Wọ́n ní àwọn àgbàlagbà àwọn Yorùbá sọ wípé tá a bá ti pẹ́ lórí ní èsìkèsì ló máa bá yàn bẹ́ẹ̀ òun ló ṣẹlẹ̀ sí. Ṣé tó bá yẹ pé àti ìpínlẹ̀ kọ́ńtì wa àtijọ́ ń fa àtijọ́ ń ṣe gbàgbọ́ àtijọ́ ń gbàgbọ́ ara wa láti bẹ́ẹ̀ ṣé gbogbo eléyìí wọ́n fi DSS wáyàn káàkiri sọ máa ṣẹlẹ̀ bá mi kó ike káàbọ̀. àwọn kan jókòó sí nǹkan wọ́n kọ̀ fíṣì àwọn bàbá yẹn wọ́n kọ̀ fíṣì wọn wọ́n mú wọn lọ́wọ́ dúró fún 2027. Ẹ̀yin ni Ọlọ́run yẹn ẹ máa ṣe lọ níbi ẹ̀rọ ọba gbogbo ẹ̀yẹ́ dé ó kù yẹn kọ náà ẹ má dà wá kan láàmú kẹ́ má dà wá láàmú káàkiri Ọlọ́run wà ẹ má wọrí ẹ má dà wá láàmú káàkiri Tinubu ò ní kankan tó bá ń ṣe fún yín tó bá yá tó bá padà yá ìlú yí padà orí change ni èyí tó wọlé tó ń ṣe sẹ́wọ̀n kẹ́ ọ́ dùn kọ́ wa fún yín nílò ìbánisọ̀ kankan bẹ́ẹ̀ bìlífù lórí Tinubu tó yẹ pé òun ò rí tẹ́nibọ́dì ló tiẹ̀ kò lágìmẹ́ǹtì tó wà àtàwọn Fúlàní gbẹ sáyìn pé tó kọ́ tó ti pé power fún tó gbọ́dọ̀ bírèkì àgímẹ́ǹtì wọn náà ìwà ní àgbèdè Tinubu ṣé Tinubu èmi máa sọ Tinubu máa sọ pé wọn mọ̀ bá ṣe lọ bọ́ sí ilé olóyè Sunday Igboho ṣé wọn mọ̀ lọ pé wọn mọ̀. Àjàlá tá náà ṣe báwọn náà nìyẹn. Ṣebí òkè náà
DSS tó lọ gbé Bishop Adesina sí ṣé àwọn federal government àti Tinubu control ṣé Tinubu máa sọ fún wọn ọmọ bẹ́sẹ̀ lọ bọ́ sí Bishop Adesina ni. ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. àbí wọ́n máa bá lẹ́yìn olórí ni tó yẹ pé lóòótọ́ ni Tinubu support Yorùbá nation wọn ò DSS kankan ò ní láti lọ gbé Bishop Adesina mọ́ because ó mọ̀ yìí pé táwọn bá lọ gbé àwọn ti kọjá ìyẹ àwọn olódò bàbá lódò aláìlọ Tinubu kò sí bàtà máa ń ṣe sòrìṣà lódò tí bàbá làbí èmi mọ̀ kò sí bó ṣe lọ gbé Bishop Adesina tí Tinubu ọmọ ń pa ẹ̀ àtàwọn kan tó ń fún wọn lọ́wọ́ wípé ọ̀rọ̀ yẹn tó bá ti kọ́kọ́ gbé wọn wọ́n ti sọ wípé ìgbà tá a bá rí ọ̀bẹ mọ́ àbúrò àlọ́sẹ̀ pé tá a bá rẹ̀ mọ́ ọmọ tó tẹ̀sẹ̀ mọ́ òun náà fi ṣe ìgbà tí wọn ò rárí bàbá Akíntóyè mú tí wọn ò rí olóòṣà lè gbowó mú. àgbẹ̀jù lẹ́nu wọn gbégbé ra wọn máa padà fi Bishop Adesina sílẹ̀ ìjọba ti ya wèrè àwọn wèrè. gbogbo ẹni tẹ́ wá ń jìwà lọ́wọ́ mú lẹ́yìn tó do 2027 ìwé tí Tinubu àwọn ọdún 2027 ló máa pín. wọ́n fẹ́ fi sí ẹ̀wà ni wọ́n fi intimidate wa kábàlẹ̀ sọ̀rọ̀ ìwádìí ìṣòro ọlọ́pàá. torí gbogbo orí gbígbà torí tútù tẹ kó jọ tẹ́ ń dá láwọn lọ́tún lóṣù tẹ́ ń dá láwọn tẹ́ ń yí lọ sọ́kùn tẹ́ ń yí lọ sósì tọ́ba di 2027 tẹ́ ń dúró dè yẹn tí Tinubu wá ṣe kankan ẹlẹ́dàá wa máa ṣèdájọ́ fún gbogbo yín. kí ló fẹ́ ṣe kí ni Tinubu fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. Tinubu fún kankan tó fẹ́ ṣe fún wa náà Tinubu tó ẹgbẹ́ ó ń tì sí fún yín ni ó tì sí fún ó ṣe fi Yorùbá nation ó ṣe fi negotiate débi tó tó lé mi náà nìyẹn. Yorùbá nation ó ti negotiate ọwọlé tán ó máa rí tó bá ti wọlé ó máa release àkáǹtì ẹ̀ ọwọlé tán sìn ẹ̀bẹ̀ látọ̀ tẹ̀ káàkiri gbogbo àwọn ọ̀dọ́ba lọ́ba là ń káàkiri. ìgbà tẹ́mi ti ta ti mú tọba wọ̀ yẹn tẹ́mi ti rí pé àmútọ̀rọ̀ àwọn ọba wọ̀ bó ti mọ̀ pé àti wọ́n one chance. ìgbà tá a ti lè mú Yorùbá nation tá a ti gbé débẹ̀ àwọn ọba tá a ti ń jọba lẹ́yìn káàkiri débẹ̀ àwọn ọba bó ti mọ̀ pé àti wọ́n one chance. àgbẹ̀ Yorùbá nation dọ́dọ̀ àwọn ọba lórí àkáǹtì lórí èmi ò fi gbé lórí àkáǹtì. wọ́n máa sọ fún olóyè náà ni pé ẹni sùúrù di 2027 tó bá di 2027 tẹ́ ní ká máa dúró de ojúgbà náà ojú rèé ìran rèé gbogbo àjọwà lẹ́nu náà ni ìyá mi ẹ kọ̀ntínú prógámù yìí kò ní bàjẹ́ fún yín. ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ tẹ́ bá mi dá sí i. ẹ wo ẹyọ ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wo àfi tá a bá ń tanra wa jẹ lóko àwọn báńdíìtì ti yí wa ká wọ́n ti yí wa ká kí n tún wá kí n lẹ́ẹ̀kan sí kí n tún tó sọ kí n má fi gbàgbé mi ti sọ tẹ́lẹ̀. pírẹsidẹ́ǹtì Nàìjíríà bàbá Jàgà bàbá Tinubu ẹ fi ṣe Sunday Adéníyì ẹ̀rọ ògbówó ṣàsílẹ̀ kí ló dé kí ló ṣe fún yín ẹ̀rọ bí gbogbo ẹ̀ lè fi negotiate ní 2027 ni kò jọ àti gbọ́n èyí tẹ́ fi negotiate ní 2023 tó fi láwọn Fúlàní àwọn Fúlàní kan ti gbọ́n àwọn kan ti gbọ́n mọ́ yín lọ́wọ́ ọmọ sẹ́pẹ̀ ní master planner àwọn kan ti gbọ́n mọ́ yín lọ́wọ́ wọn tí ṣe Sunday Igboho lè jẹ mọ́ tẹ́ bá fẹ́ fi negotiate ní 2027 kò lè jẹ mọ́ torí ẹ fi ẹni ẹlẹ́ni sílẹ̀ kò ṣẹ̀ kò fàdíyá lórí pé má pààrọ̀ mi mọ́ àwọn kò mọ̀ pé iná lè rán àwọn Fúlàní tó kọ́ máa wá pa wá ẹ fi wọ́n sílẹ̀ náà ẹ fi wọ́n sílẹ̀ bàbá Jàgà ẹ fi wọ́n sílẹ̀ bàbá Jàgà kí nǹkan mi máa wọ̀ fún yín o ẹ fi ṣe Sunday Igboho sílẹ̀ o so ẹ̀yin rán mi ẹ wò Fúlàní ti yí wa ká wàláì àfi tá a bá parọ́ tọrọ wa lókù àwọn báńdíìtì ti yí wa ká ìjọba ò dẹ̀ ní nǹkan kan tó lè ṣe sí ìjọba ò ní nǹkan tó lè ṣe sí o tó ráwọn gan lọ́rọ̀ wọn àwọn ọlọ́gbẹ̀bọn fún wọn wọ́n fẹ́ depopulate wa ni àwọn ọlọ́ní kan máa pa wà ẹ̀yin rán mi ẹ sún kẹ má bàa sún ẹ dìde lójú oorun yín Nigeria government ò ní nǹkan kan tó máa ṣe fún yín tó bá pa yín -1 lọ́dọ̀ Nigeria government ẹ̀yin lẹ́kọ́ ẹ wò kí Nigeria government tó kó tó bá sílé ayé yín jẹ́ ẹ̀yin ní kí wọ́n kọ́ bá tó lọ́sẹ̀ ti bá sílé ayé yín jẹ́ náà ọtí ẹ má jẹ́ sọ̀rọ̀ sẹ́yìn Nigeria government ti bá sílé ayé yín jẹ́ náà ṣùgbọ́n kó tó wá bá sílé ayé yín tó jẹ́ tó pátápátá wọn bá tó kù bẹ́ẹ̀ ẹ̀yin ní kí wọ́n bá sílé ayé wọn jẹ́ kẹ́ fi ọ̀rọ̀ yín ṣe ẹni yàrá lògùn ń gbè bẹ́ẹ̀ ni ẹni yàrá lògùn ń gbè ni o mo mọ̀ pé ẹ̀yin náà kọ̀ wọ́n ti hypnotize yín wọ́n ti fẹ́ nǹkan sínú afẹ́fẹ́ wọ́n ti jẹ́ mọ́ màálù ẹ ti jẹ́ mọ́ màálù but ẹ jára yín o ẹ̀yin rán mi ẹ jára yín àìjẹ́ bẹ́ẹ̀ késekése lẹ́rí o kàṣàkàṣà sì ń bọ̀ o àwọn Fúlàní yóò pọ̀ olórí burúkú ni wọ́n ohun tó wà lójú wọn yẹn ilẹ̀ wa tó fẹ́ gbà yẹn ni o wọn ò fẹ́ ká gba Yorùbá land wa nílẹ̀ wa ló fẹ́ gbà o omi yẹn ló wà lórí wọn omi Èkó yẹn ní ìkólé kan ló máa ń gbà o olè ni wọn o ìran alárìn kiri ni wọn o Ọlọ́run ti fi wọn bú Ọlọ́run ti fi àwọn Fúlàní rè o ọ̀hún lórí kí àwọn máa fi tọ̀fọ́rí àwọn ọba máa lù sùn ni o ọ̀hún nísìnyí o bọ́lá ò ṣe dá wọn nìyẹn o ọkọ wọn ò lè balẹ̀ wọn ò nísìnyí o alátiṣe ló máa ti ṣe rẹ̀ ọ̀rọ̀ púpọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń bá lọ
ẹ̀yin rán mi ẹ jí o torí mo rí pé ó dàbí pé bí bó ṣe sọ bíbá mi Koiki ìgbà tí mo wo program wọn lánàá wọ́n ní ẹ tí rẹ̀ dì rárá